Hello. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní ṣàìdédé ni wọ́n rí Hummer Jeep, Hummer bus pé àwọn elders àti ọkọ Ashley yẹn, ẹni tí Ashley ń fẹ́ tó bí Adémákin wá fún. Wọ́n ní bó ṣe lóòdù mọ́tò yẹn, pé wọ́n tó 10 wọ́n wọnú ààfin palace. Wọ́n nígbà tó wà ní palace yẹn pé wọ́n dípò ní àwọn béèrè Ashley pé irú wá tán àwọn wà ní pé àwọn wá gba ọmọ wọn Adémákin wá, àti pé wọ́n tún fẹ́ gba ìyàwó wọn kan fẹ́ pé ìtorí ẹ̀ náà ṣe wá. Wọ́n ní àwọn elders wá sọ pé Ashley, pé wọ́n béèrè Ashley pé Ashley náà fẹ́ rí. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní láti ibo. Wọ́n ní bí ìyẹn ṣe wá dé pé òun ni ex-husband Ashley. Pé ṣàìdédé ni àwọn rí pé Ashley ti gbé ọmọ wọn wá sí ọ̀dọ̀ kábíyèsí. Adémákin wá náà wá gbé. Wọ́n dẹ̀ máa gbé ìyàwó wọn. Tí Ashley bá dẹ̀ sọ pé òun ò ní bá wọn padà, pé àwọn á dà gbé ọmọ wọn, kí ọmọ wọn kó máa bá wọn lọ. Ashley pẹ̀lú kábíyèsí kó máa ṣe tọkọ-tìyàwó wọn. Wọ́n ní ọ̀rọ̀ yá àbí nǹkan mi kì í máa ṣe kékeré. Wọ́n ní ṣe ni kábíyèsí wá sọ pé ṣé nǹkan tẹ́ bá wá nìyẹn, ó dáná, kò síjà, kò sí wàhálà. Ashley tẹ́lẹ̀ kò sí ṣe pé bóyá àwọn nídìí Ashley. Kì í ṣe pé bóyá òun nídìí Ashley, pé òun ti sọ fún Ashley pé kó máa lọ, kó gbé ọmọ lọ. Because paternity tán ní kan ṣe kò favour Ashley fún rẹ̀. Òun dẹ̀ sọ fún Ashley pé kó gbé ọmọ lọ fún ọlọ́mọ. So àṣẹ́yìn ni ẹni tó ní ọmọ pé gbogbo ẹ̀ ń dùn. Wọ́n ní wọ́n ṣe lọ sọ́dọ̀ Ashley ni wọ́n dé chamber Ashley. Wọ́n lọ́mọ ọ̀dọ̀ Ashley nìkan náà bá o. Wọ́n ní bó lá Ashley lọ, ọmọ ọ̀dọ̀ ní bó kàn ṣe rí pé àwọn mọ́tò yẹn dé, tí àwọn èèyàn dé tán ti sọ pé ó dàbí pé ti gbọ́ fẹ̀rẹ̀fẹ̀. Wọ́n lẹ́yìn kùlé the other gate ni Ashley tó gbọ́ ọmọ ìsá lọ. Wọ́n ní Ashley ti na pápá bora báyìí o. Ashley ò sí ní ààfin o, pé wọ́n ń wá Ashley o, pé wọ́n rí o. Wọ́n náà mọ̀ ọjọ́ sọ pé pé Ashley pé kò sí nǹkan tó mú lọ o. Kò sí nǹkan tó Ashley mú lọ o. Ó kàn gbé Adémákin wá, ó fẹsẹ̀ fẹ́, ó dẹ̀ fi ríge o. Ẹ̀yin èèyàn wa, eléyìí máa lágbára o. Kì í máa ṣe kékeré. Wọ́n ní níbo ni Ashley wà, pé wọ́n á ń wá Ashley, pé wọ́n ò tí ì rí Ashley. Wọ́n ní kábíyèsí ni tó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá rí Ashley kó máa gbé lọ. Ó ní a jẹ́ pé 2 ti gé 4 nìyẹn. Wọ́n ní tẹ́ bá rí bí inú kábíyèsí ṣe dùn pé túláàsì obìnrin yìí pé wọ́n fẹ́ bá òun gbé kúrò láàfin, pé wọ́n ti ń wá Ashley níbi tó wọ̀ sí. Ashley ti sálọ. Kábíyèsí lóhun òun ti sọ́sọ́sọ́, òun ti ṣe. Báwọn náà ti ṣe táwọn ní kábíyèsí gan ṣe firú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ààfin. Tọ́rọ àwa sọ pé ṣé bí a ṣe ń sọ kinní yìí, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? A tó béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé bẹ́ẹ̀ ló ṣe nǹkan tó gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Nílùú tó ní ọba tó níjòyè, kó ní di kábíyèsí. Ordinary person gan kò lè gbárù ẹ̀ láàyè. Ká má ì ti sọ pé kábíyèsí wa Ọ̀jájá. Ó lágbára o. Nǹkan tí Ashley ń dánwò ní ààfin pàápàá jùlọ tó ń fojú kábíyèsí rí láàfin yẹn, òun ló ń lọ lọ́ọ̀kan lọ. Báwo lèèyàn ṣe máa gbé ọmọ ọlọ́mọ tó máa tì fún ẹ pé ìwọ ló ní, gbà ìwọ ló ní. Èmi kò sí ṣe kò sáì ṣe. Mo ti bí ọmọ yìí wá fún ẹ, ìwọ ló ní. Ó gbọ́dọ̀ fún ní àwọn ẹ̀tọ́ ẹ̀, ó gbọ́dọ̀ ṣe. Níbo náà ti ń ṣe irú ẹ̀ kábíyèsí, ó dẹ̀ ń pariwo. Ẹ̀tọ́ tán fún Tadéníkáwò, ó yẹ ọmọ òun lọ́mọ òun náà máa gbà. Even gan
ọmọ gangan ní ọmọ kábíyèsí, ọmọ gangan ní àrólé kábíyèsí pé kì í ṣe Tadé ní káwọ̀. Àwọn èèyàn dẹ̀ ń béèrè pé ṣé kábíyèsí ń gbọ́ gbogbo eléyìí, ṣé kábíyèsí dẹ̀ ìṣojú kábíyèsí dẹ̀ lélẹ́yìí ti ṣẹlẹ̀ tí kábíyèsí ò dẹ̀ rí nǹkan kan sọ sí. Ṣé mọ̀ pé ó ti fẹ́ súyàn, ó sú wa, ó sú gbogbo àwọn tó wà íńtánẹ́ẹ̀tì. Odidi first monarch, ṣé pé lóòótọ́ ni àbí irọ́, àbí ìtàn ayé àtijọ́? Even ìtàn ayé àtijọ́ táwọn èèyàn bá gbọ́, àwọn gan fi ń ṣe àríkọ́gbọ́n, àwọn náà wọ́n fi ń ṣe àkàjúwe pé kí ojú má ríbi, pé kí gbogbo ara jẹ́ òògùn. Níbo ni ti rírú eléyìí, níbo lẹ ti gbọ́ rí? Ká má sì sọ pé ní ààfin Ọ̀jájá ni irú eléyìí ti ń ṣẹlẹ̀. Ẹ jọ ìmọ̀ àṣẹ kékeré o. Ṣé àmọ́ pé Ashley náà ó dá lójú dáadáa gidi gbangba pé òun mọ̀ọ́mọ̀ gbé ọmọ ọlọ́mọ wá fún kábíyèsí nítorí pé kí ni ó gbójú lóògùn, ó fẹ́ sọmọ àjẹ́nìkó. Ashley má ti tẹ́ o, Ashley ti tẹ́, kì í ṣe ìtànsọ yìí. Ojoojúmọ́ dẹ̀dẹ̀ àṣírí ẹ̀ ń tú, ojoojúmọ́ kábíyèsí rẹ̀ mọ́. Before you know it, ká tó gbé ká tó tọ̀ ọ̀fọ̀, òun gangan ló tún máa bá ẹni tó ń ṣòótọ́ ní ààfin, ó tún máa bá jà. Ìdí pé Naomi ń ṣòótọ́, ta ló rán ẹ pé kó ṣòótọ́? Báwo ló ṣe lọ gbé ọmọ gidi wá fún kábíyèsí? Ọmọ àlè ló tọ́ fún kábíyèsí. Àwọn táwọn ń ṣèbàjẹ́ ní ààfin, àwọn ni kábíyèsí yẹ kó fẹ́, àwọn ni kábíyèsí yẹ kó ṣe kiri. Gbogbo nǹkan táwọn bá ti sọ fún kábíyèsí kó jẹ́ àṣegbé. Àwọn lè lọ síta kán lọ gbé àìmọye ọmọ àlè wá sáàfin. Ó dẹ̀ di dandan kábíyèsí dẹ̀ gbọ́dọ̀ gbà. Ẹ rí i pé wọ́n máa kọ̀ntínù máa ṣe irú nǹkan mẹ́rin. Irú ìbàjẹ́ yẹn máa tún máa kọ̀ntínù. Bóun lẹ́nu ìjọ mẹ́ta yìí tí àṣírí Mariam ṣe ètù. Àṣé ó ti lọ dẹ́pọ́sìtì owó tó fẹ́ fi gbé ọmọ ọlọ́mọ, ọmọ ìjẹ́dẹ́jẹ̀ wọ ààfin. Ẹ rẹ̀ pera yín pé ẹ̀yin ni traditional person. Ibi traditional person lè èèwọ̀ pọ̀ jù sí. Ẹ dẹ̀ ń ṣe nǹkan èèwọ̀, ẹ wá ní kí ìlú tòrò, ẹ dẹ̀ ní kí ìlú túṣẹ. Ìlú ò tí ẹ lè ṣe gẹ́gẹ́ tòrò kó dẹ̀ lè túṣẹ nítorí pé abomination. Àwọn ohun èèwọ̀, àwọn ohun tí wọ́n lè ṣe tí àwọn alálẹ̀ lè bínú sí wọn. Kódà even ṣe rí pé àwọn tó ń sin ẹ̀sìn ìgbàgbọ́, ó níbi tí wọ́n náà ṣe ń ṣe tiwọn. Torí Ọlọ́run ò tiẹ̀ fẹ́ rúdurùdu. Wọ́n ò lè ever ṣe. Ọlọ́run tó yẹ pé onísùúrù ni, wọ́n máa sọ pé máa tolerate. Ọlọ́run máa ń tolerate nípa ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ń gbà níta agbára Ọlọ́run tolerate. Níbo Ọlọ́run tolerate irú nǹkan bẹ́ẹ̀ kíákíá ni làṣírí ó tọ̀ máa tú. Ká má sì sọ pé àwọn tó ń sin òrìṣà, táwọn òrìṣà yẹn gangan ni fire. Àwọn yẹn ò tiẹ̀ fẹ́ nonsense. Mo fi kọ́ sọ mo pa ìtàn kan fún wa nígbà kan. Ẹni tí ọkọ ẹ̀ ṣe àìlàlà tó lọ try nǹkan àìlàlà. Kí wọ́n sọ pé nítorí pé ó jẹ́ ìyàwó aláìlàlà, káìlàlà máa mú. Ó lọ tọwọ́ bọ̀ nǹkan tó yẹ kó tọwọ́ bọ̀. Àìlàlà rẹ̀ pa nípakúpa. Ó fi wé gègèrè. Nígbà tó wá kú ńkọ́ ṣe bí wọ́n fi okùn wọ kúrò ní ilé àwọn aláìlàlà tó ń wọ lọ sínú igbó. Kíákíá wọ́n máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ tọ́lọ́run dẹ̀ máa bá wọn jà, tí àwọn alálẹ̀ máa bá wọn wí. Ká má sì sọ pé àwọn ọmọ Ọlọ́run kò sí o. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ ṣe tẹ́tí sí ẹ bá ṣe àkìbá like. Torí eléyìí ṣe wá ní kàyéfì o. Ó ṣe wá ní kàyéfì. Ṣóyé wa. Ó ṣe wá ní kàyéfì. Gbogbo rádaràda tó ń ṣe yẹn kí Jésù kó bá pa náà.
A ṣe àdúpẹ́ ẹ̀yin èèyàn wa, kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi tó kù sí comment section. Jésù Olúwa wa. Amen.